kẹ́gùn sáré àlìjánná tí tó bá wọnú àlìjánná tán ọlọ́run máa wá bí pé ìwọ ẹrú mi ǹjẹ́ o máa ń tọ́ tí mo fi ṣàánú rẹ báyìí ǹjẹ́ o máa ń tọrọ rẹ fi já sí ilé ìkẹ́ báyìí yóò lóun ò mọ ọlọ́run ní èmi ọlọ́run mo bẹ̀ ẹ́ láṣìírí wòówò tọ́lọ́run bá ní kó wòówò tó bá gbé ojú rẹ̀ sọ́kankan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé bọ́lọ́run bá fi bí ní ọlọ́run òní tó sáré jẹ́ náà ọlọ́run wá fi hàn wòówò níjọ́ báyìí ó ṣe nǹkan báyìí níjọ́ báyìí ó sọ nǹkan báyìí nígbà báyìí ó ṣe nǹkan báyìí àmì mi ọlọ́run mo bò ẹ́ láṣìírí ní ìfi bí ọ́ ni mo fi ní o máa bẹ́nu lé kẹ́dìlì torí náà ọlọ́run dákunjọ́ jàre bíbá àṣírí rẹ̀ dàrú táyé tọ̀run ọlọ́run fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ọ̀làlá haúlà wàlá quwwata wọ́n yá wa tí ẹ̀ ń bò àṣírí ẹ̀sìn láàyè yìí gbogbo àwọn ọmọ kálukú yín àtàwọn ọmọ tiwa náà ọlọ́run ní sẹ́wọ́n gíláàsì bàrúnjẹ́ o ẹ̀rá fún gbogbo abiyamọ kó ṣe àmín ẹ̀yin bàbá wa tí àjọ ń bò ẹ̀sìn ìtàjọ ń bò àṣírí ara wa látara ẹ̀sìn láàyè yìí látara àwọn ẹni ọlọ́run òdodo láàyè yìí gbogbo ọ̀rọ̀ kálukú wa náà ọlọ́run jẹ́ ó máa yọrí sí dáadáa fún wa ọlọ́run a fi agbára ọlọ́run a fi àánú ọlọ́run a fi ìfẹ́ tọ́lọ̀ ní sí bàbá wa àfáàgbà táwọn náà ní sọ ọlọ́run ìfẹ́ tọ́lọ̀ ní sí bàbá wa lájí àgbà táwọn náà ní sí ọlọ́run tọ́lọ̀ fi ní kí wọ́n sọ̀ksíìdì láyé ẹ̀yìn wọn wá ń da jojú wọn lọ a fi àánú ọlọ́run tọ́lọ̀ ṣe fún wọn bí ọlọ́run dákun ọlọ́run já ló sọ̀ksíìdì ọlọ́run já sọ̀ksíìdì láyé nìyẹn ọlọ́run já sọ̀ksíìdì bá a bá tún kù láyé ọlọ́run já sọ̀ksíìdì ọlá pé n tó ṣe fún bàbá alájí àgbà àti bàbá àfáàgbà kò tán lọ́dọ̀ rẹ ọlọ́run dákun ṣàánú àwa náà o ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim al-fatiha. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn bàbá wa àgbà àwọn àlùfáà wa àgbà wọ́n ní ká sọ min akhlaqi rasul ikramu dayfi ẹ dákun ẹ yorùbá náà Muhammad ní ẹ̀rí bí wọ́n ti gbé kalẹ̀ min akhlaqi rasul ikramu dayf nínú àwọn ìwà náà Muhammad òun náà ni mímọ̀ pàlejò lé kí ni wọ́n ń jẹ́ pípàlejò lé ẹ̀rí min tó wà ń bẹ ní in a grammatical analysis ọ̀nà méjì ló lè gbà wá min tó wà ń bẹ ó lè jẹ́ min tab'idiyya ó sì lè jẹ́ min jinsiyya pé nínú àwọn ìwà nábì iná ní pípàlejò lé ìpàlejò lé nínú àwọn ìwà tá a bá ń dákọ̀ ìwà tá nábì ní ìpàlejò lé nínú rẹ̀ ni ó wà ń bẹ ó sì lè jẹ́ min jinsiyya pé tọ̀ nínú àwọn ìran ìwà nábì òun náà ní pípàlejò lé ẹ̀tọ́ ọlọ́run dákun wọn ni a wá tọ́ kí wọ́n wájú àwọn àfáà wa ní kìí ṣe pé nǹkan kan la fẹ́ wí tí ìsìnkú àwọn náà wọ́n kọ́ wa kìí ṣe pé nǹkan kan la fẹ́ sọ tí ìsìnkú àwọn náà wọ́n fi lé wa lẹ́nu ọlọ́run má jà sí kéwú náà tọ̀ ọlọ́run má sì jẹ́ kí ara yóò sì wá gbọ́ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. afa tó tó ọlọ́run. Afa àtàkán òun ni ohun òkè ní kí n lò lóhun lẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. C'est pas tout mal.
بسم الله الرحمن الرحيم. gbogbo àwa olóríire gbogbo wa náà ni ẹjá jọ wí a'udhu billahi tutu Ọlọ́run bismillahir-rahman. لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم. gbogbo wa nẹjá jọ máa gbé kéwú náà. لقد جاءكم رسول من قراءتان سبعيتان méjèèjì ni bàbá wa Alhaji Àgbà ké fún wa ó lè wí mọ́ ni gbé ìfẹ́ni tí ń rọ́ wá sí kó máa لقد جاءكم ẹjá jọ wí لقد bàbá ni wọ́n ké fún wa pé min anfusikum ó sì nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. akum rasulun min Ọlọ́run ní pàápàá léyìí tí ó sí èméjì ń bẹ ó ti wá bá yín ẹ̀yin ará ayé ẹ̀yin ẹ̀dẹ́ mi Ọlọ́run Rasulun òjíṣẹ́ ńlá kan èéṣe tọ́lọ̀ ń fi lò ní indefinite article èéṣe tọ́lọ̀ ń lò ní nakira tí ó lò ní definite article gbogbo ẹ̀ ló ní túmọ̀ níwájú Ọlọ́run laqad jaa tó lò nakira tí ó lò márífà tí ó sọ pé laqad ja'akum ar-rasulu laqad ja'akum rasulun min ntọ́jọ́ Ọlọ́run ó lò ní nakira tó fi wá sọ pé ó ti wá bẹ̀yìn aráyé rasulun òjíṣẹ́ kan li ta'zimi shani rasuli láti fi lè gbé títóbi fún Ànábì Muhammad ni ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ ńlá kan tí ò sí rú ẹ̀ nínú gbogbo àwọn tí mo rán ṣáájú ẹ̀ kò sí rú ẹ̀ nínú gbogbo ẹ̀dẹ́ mi Ọlọ́run òun la ṣáájú ẹ̀ fáfámọ́ èèyàn nù ẹ̀dá mi òun la ṣáájú fáwọn àlìjànú kódà àwọn màláíkà ẹni bá fẹ́ kí n yọ́nú sóhun àfi kó fi tiẹ̀ ṣe laqad jaa ẹ dákun ẹ̀já jọ máa ké Ọlọ́run màmá já rí tọ́pìkì yìí sọ tọ́pìkì náà dá púpọ̀ bàbá wa àmọ́ àsìkò tá a nílẹ̀ tọ́ Ọlọ́run kọ́ wa máa ṣe. Ọlọ́run ní òjíṣẹ́ ńlá kan ó ti wá bá yín látara ara yín bẹ́yìn ṣe ń jẹ́ èèyàn tẹ́ ń jẹ́ abara ńlá ní kóun náà jẹ́ abara àní ó àgbé dìde látara àwọn ẹranko ìtumọ̀ min anfusikum nìyẹn tá a bá ní min anfasikum ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ ńlá kan ti wá bá yín. min anfasikum min ashrafikum min a'lakum min a'azzikum min akramikum laqad jaa ìtumọ̀ rẹ̀ nù min anfasikum òní tú lọ́wọ́ laqad jaa akẹ́ àwọn bàbá wa gbà bàbá wa gùrùmá Ọlọ́run jẹ́ pẹ́ fún wa òjíṣẹ́ ńlá kan ó ti wá bá yín amújáde
látara èyí tó dájú nínú ìran nínú àwọn ìran tẹ́ ẹ máa ń ní amújáde látara àwọn abiyì jù àwọn tí wọ́n lọ́lá jù àwọn tí wọ́n jẹ́ni gíga jù òjíṣẹ́ náà ẹ wá gbọ́ bó ti rí kẹ́ ẹ lè mọ̀ póun ló yẹ láti kọ́ṣe kẹ́ ẹ lè soríire azizun harisun alaykum bil mu'minina ra'uf. Ọlọ́run fẹ́ ròyìn Ànábì wa Muhammad Ọlọ́run fẹ́ identify rẹ̀ ó fẹ́ prescribe rẹ̀ fún wa ó fẹ́ jẹ́ àmà identity Ànábì torí kò sẹ́ni tí ò ní identity kò sẹ́ni tí ò ní àmì ìdánimọ̀ rẹ̀ Ọlọ́run ní òjíṣẹ́ náà ẹ jẹ́ n sọ bó ṣe rí fún yín kẹ́ ẹ lè mọ̀ bóyá òun gan ni ọ̀gá. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah walhamdulillah. Gbogbo àjàmá àṣàrò ìsìlámù kí bàbá wa Alhaji àgbà àlékún okun ara àlékún àlàáfíà mọ́sàbá wa ṣe fún bàbá jù báyìí lọ. Ilé Alhaji àgbà ọlọ́mọdé ó dì tán bú gbogbo tí ń jẹ́ràn àpadà síbò àpadà sí ìgbàbájọ wọnú ilé náà ọlá àfáàgbà tẹ́ tara wọn jáde ọlá Ànábì Muhammad ọlá bàbá wa Alhaji àgbà Ọlọ́run ààyè náà ọlọ́mọdé ó dì tán bú láéláé. Ilé Alhaji àgbà májọ da oró Ọlọ́run wọlá àfáàgbà wọlá àsọ́lẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan tá a wà níjòkó yìí gbogbo ẹni tínú rẹ̀ ń bàjẹ́ ọlọ́ba sọ́dídùnú má fi iná ọmọjọ́ ẹnì kọ̀ọ̀kan wa já ọmọ owó jẹ́ èèyàn láyé Ọlọ́run wọlá bàbá wa Alhaji àgbà gbogbo ẹni tí ń béèrè ọ̀dọ̀ Ọlọ́run sínú olóore fún wọn Sumuratul Adabiyya ọlọ́mọdé ó bàjẹ́ kọ́rùnù tá ń ṣe lọ́wọ́ ọba tó fún bàbá Alhaji àgbà láṣeyọrí mọ́sàjá náà ṣàṣeyọrí lérí ẹ̀ Al Qur'anil Azim la ilaha illallah. Gbogbo àwọn bàbá wa wọ́n lọ pàdé bàbá lẹ̀ ṣe àsọ̀pọ̀ jímọ̀ láyé ìyàwó àgbà ìyàwó ní sẹ́ńtà lẹ́kọ̀ọ́ Kwara lẹ́kọ̀ọ́ àlàáfíà mọ́sàbá ṣe fún yín gbogbo ẹ̀yin ìyàwó alápapọ̀ ìyàwó alẹ́ Alhaji àgbà ìyàwó alẹ́ alomata ìyàwó abikuduratila gbogbo àwọn ìyàwó ní woman wing gbogbo àwọn youth wing Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wa ìdùnnú ẹnì kọ̀ọ̀kan lọ́mọ sọ́ di ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo ẹni tó jẹ gbèsè ọlọ́mọ sábà wa san gbogbo àwọn ọmọ wọn lọ́jọ́ ṣàṣeyọrí àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé ọlọ́mọ jẹ́ òròkú wa wálé wá bá wa àwọn tó wà ní sáfíìsì ọlọ́jọ́ parí dáadáa ọ̀nà dùnú ọ̀nà àlùbáríkà mọ́sá pèsè rẹ̀ fún wa gbogbo ayé tí wò wá báyìí gbogbo dùnú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ jẹ́ ó di ìbànújẹ́ láéláé àtẹ́wọ́ sí ọlọ́mọ jẹ́ àká lófìfo mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa Al Qur'anil Azim ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Bàbá ń gùrù mọ́ ọlọ́jà rí bàbá pẹ́ àwọn ọmọ bàbá ní àṣàdúrà fún bàbá bàbá chairman mission board tọ́jú ọmọ bàbá gùrù mọ́ wọ́n ní àṣàdúrà fún yín pẹ́lọ̀ jẹ́ ẹ pẹ́ fún wa. wọ́n ní àjòkó bàbá
àmọ́ yín wọ́n ní ẹ pẹ́ fún wa. Afọwọ́sí. لقد جاءكم رسول من أنفسكم لقد الأدبي Àfà ẹ dákun pẹ̀lú yọ̀ǹda àwọn bàbá wa àgbà àwọn bàbá wa global missioner àwọn bàbá wa yára wọ́n ní ká papọ̀ kájọ sí alam nashrah li ilafi àwọn bàbá wa lájí àgbà ni wọ́n ní gbogbo àmọ̀dúnrún àwọn bàbá wa lájí àgbà Ọlọ́run má jẹ́ ó fọ́ láéláé omi ìbànújẹ́ Ọlọ́run má jẹ́ ó wọnú àmọ̀dúnrún wọn gbogbo ọjà dùnnú tọ́lọ̀ ń dá kalẹ̀ fún bàbá tí wọ́n ń na pẹ̀lú dùnnú gbogbo ọjà dùnnú náà Ọlọ́run jẹ́ wọn náà pẹ́ ẹ̀rọ̀pẹ̀ bá ṣe amínà fún bàbá àlékún àláfíà ara àlékún okun ara Ọlọ́run máa ránṣẹ́ rẹ̀ sí àwọn bàbá wa lájí àgbà ìdùnnú ló ń jẹ àgbà ìdùnnú gbogbo gbà ìdùnnú gbogbo ààyè àwọn bàbá wa lájí àgbà tá a pé síwájú wọn báyìí dákun Ọlọ́run jọ̀ọ́ jàre ìdùnnú gbogbo gbà máa bá ránṣẹ́ rẹ̀ sí wọn pẹ̀lú yọ̀ǹda bàbá wa àwọn àlùfáà gbogbo wa bàbá global missioner alam nashrah kan li ilafi kan àwọn bàbá wa lájí àgbà nìkan ni wọ́n ní gbogbo ń tọ́lọ̀ máa fi àwọn súrà tá a fẹ́ kéyìí ṣe lóore fáwọn ẹni ọlọ́mọ bá fi ṣe fún wa alam nashrah li ilafi bismillahir rahmanir rahim. فإنما لهم اليسر إنما لهم اليسر فإذا بلغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع لقد جاءكم رسول من أنفسكم àti kúrò níbẹ̀ yẹn ibi àwà kí bàbá ó tó dé òun náà ni azizun alayhi ma anittum ọ̀rọ̀ Ànábì là ń sọ alaykum bil mu'minina Ọlọ́run ọba ń júwe Ànábì Muhammad fún wa ó fẹ́ ká mọ̀ bó ṣe rí ó fẹ́ ká mọ̀ bó ṣe jẹ́ ó fẹ́ ká mọ̀ pé òun lẹni téèyàn kọ́ ṣe téèyàn fi ṣoríire Ọlọ́run wá fẹ́ júwe rẹ̀ náà kò fi owó júwe rẹ̀ kò fi ìmọ̀ júwe rẹ̀ kò fi ọlá júwe rẹ̀ kò fi ẹwà júwe rẹ̀ kò fi ipò ayé ròyìn Ànábì wa Muhammad èéṣe tó rí bẹ́ẹ̀ ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé látara owó èèyàn lè kò bínú Ọlọ́run ó sì lè kò yọ́nú Ọlọ́run látara ìmọ̀ èèyàn lè kò yọ́nú Ọlọ́run ó sì lè kò bínú Ọlọ́run látara ipò ayé èèyàn lè dẹni gíga níwájú Ọlọ́run ó sì lè dẹni tí ó jábọ́ yányá azizun ẹ̀rọ̀kùn ẹ̀jájọ́ máa ké harisun alaykum bil mu'minina
ra'uf. Kò sí ẹni ó ní ìmọ̀ nínú gbogbo ẹ̀dọ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad nínú ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ ọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò fi ìmọ̀ ròyìn rẹ̀ kò torí pé ó nímọ̀ kó sọ pé òun lẹni ó dáa jù nínú tó dáa ní tó fi kọlifáì rẹ̀ òun náà ni ìwà dáadáa òun náà ni ìwà rere ká mọ̀yàn bá lò ká mọ̀yàn bá ṣe kẹ́ni inú rẹ̀ ń bàjẹ́ kó dẹni inú rẹ̀ ó máa dùn látàrí ẹni kẹ́ni ara ni kó dẹni ìrọ̀rùn ó máa bá látàrí ẹni tí ò ráṣọ wọ̀ kó dẹni tí ó láṣọ lọ́rùn látàrí ẹni tí ò rí jẹ tí ò rí mu kó dẹni tí ó máa rí jẹ rí mu látàrí èyí ń lọ́lọ́ fi ròyìn Ànábì Muhammad wa azizul alayhi. Kèése ìmọ̀ lọ́wọ́ fi ròyìn ẹ̀ kèése owó wa innaka la'ala khuluqin azim kèése ipò kọ́lá kèése òkìkí Ọlọ́run ní òjíṣẹ́ náà Ọlọ́run wá fẹ́ júwe leadership lára rẹ̀ ó fẹ́ júwe ìjẹ́ aṣáájú rere ó fẹ́ júwe ìjẹ́ olórí gidi lára ó fẹ́ júwe ọ̀gá rere fáwọn ọmọlẹ́yìn lára Ànábì wa Muhammad ó ní azizun alayhi ma anitun ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀yin tẹ́ ń jọmọ lẹ́yìn rẹ̀ gbogbo ohun tí ò bá ti máa kó nira bá yín gbogbo ohun tí ò bá ti ní jẹ́ rí mú mi gbogbo ohun tí ò bá ti ní jẹ́ ẹ̀rọ náà lọ gbogbo ohun tí ò bá ti ní jẹ́ máa live conveniently peacefully happily successfully ìmọ̀ kànábì láyà ní azizun leadership nìyẹn lára ní Muhammad ìjà sáájú rere nù lára ní Muhammad ìwà nìyẹn lára nábì. Bil mu'minina ra'uf. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ó mọ tí yín ju tiẹ̀ lọ kò mọ tiẹ̀ nìkan kò mọ tàwọn ọmọ rẹ̀ nìkan kò mọ tàwọn ìyàwó rẹ̀ nìkan ẹ̀yin tẹ́ gba tiẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe tiẹ̀ tí yín mú lẹ́mìí tí yín máa kà á láyà kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa wáre ìyẹn ló kó lè yàjú tiẹ̀ lọ azizu leadership nìyẹn o tọ́pìkì mi tó nù aṣáájú rere nù ní ìwà nù lára nábì. Bil mu'minina ra'uf harisun alaykum ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀yin tẹ́ ń jọmọ lẹ́yìn rẹ̀ harisun alaykum gbogbo tí ó bá ti máa tí ó jẹ́ máa bẹ̀rẹ̀ gbogbo tí ó jẹ́ kẹ́ ẹ máa wáre gbogbo tí ó jẹ́ kẹ́ ẹ máa bẹ pẹ̀lú fọ̀kànbalẹ̀ ìní òjíṣẹ́ yẹn máa ń sáré ìmọ̀ ń sojú kòkòrò lórí kẹ́ ẹ máa rí jẹ rí mu lórí kẹ́ ẹ máa rọ́wọ́ mú lórí kẹ́ ẹ máa rọ́nà lọ lórí kẹ́ ẹ jẹ́ni tẹ́mi Ọlọ́run ó yọ́nú sí láyé nìyí àti nípàdé ẹ̀yin àtẹ̀mí Ọlọ́run harisun ẹ̀sìn ọba náà Muhammad náà. Bil mu'minina ra'uf. Ànábì wa Muhammad ẹnìkan ni tó ṣe pé gbogbo ohun tí Ọlọ́run fi ròyìn rẹ̀ ní ìwà ń bẹ lára rẹ̀ wọ́n bi ìyá wa Aisha wọ́n ní ma khuluqun nabi kí ni wà nábì bó la nábì tẹ́ rí ìyá wa ní khuluquhu al-Qur'anu ìwà nábì ìwà Qur'ani ni kò máa ké Qur'ani lásán ìwà rẹ̀ ń hàn lára rẹ̀ kò máa ké Qur'ani lásán ìwà Qur'ani hàn nú ọ̀rọ̀ rẹ̀ ń hàn bí iṣẹ́ rẹ̀ ń hàn níbi ìbáṣe ìbálò rẹ̀
ìhàn níbi ìjẹ́ aṣáájú rere sẹ́yìn tẹ́ńtẹ́lé harisun bil mu'minina ra'uf. Ànábì wa Muhammad òun ni wá ń sọ báyìí fún wa látara ìsàpọ́nlé àlejò kánàbí ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ jíjẹ́ fún gbogbo ará ayé ńlá àwọn àwa rere yìí tí ń bẹ lára rẹ̀ ẹni tí ń lò ó fara ayé ìjọ tó rí màláíkà Jìbìrìlù ń kọjá lọ lórí àpáta ó wá rí Jìbìrìlù bainal ardi was samai Jìbìrìlù ń bẹ láàrin sánmà àti ilẹ̀ kò wá ń lẹ̀ẹ́lẹ̀ kò sì wá ń sánmà ó wà láàrin méjèèjì. Ànábì wá rí Jìbìrìlù wá ń sọ fún un pé Iqra kà ó ní ma ana bi qari mi yìí sẹni tí ń kà fagatahu Jìbìrìlù wá gbá a mú pé mo ní ó kà. Ànábì dákú lọ́rọ̀ gbẹ́nà thumma arsalahu ó wá tún jùlẹ̀ ó tún ní kà. Ànábì ní ma ana bi qari'in èmi kìí sẹ́ntì máa ka fagatahu ó tún gbá a mú. Ànábì tún dákú thumma arsalahu ẹ̀mẹ́ta ní Jìbìrìlù gbà Ànábì mú ń gbà tó sọ pé kà tó lóhun ò lè kà tá Ànábì dákú kó tó jùlẹ̀ kọ́lọ̀n tó wá sọ àyà Iqra bismi rabbika alladhi khalaqa nígbà tí àfá bí bá Ànábì ṣe rí Jìbìrìlù ń jọ náà ala suratihi al-malakiyya bí Jìbìrìlù ṣe rí gan láwòrán màláíkà l'Ànábì gbà rí kò sí rírí tẹ́lẹ̀ ẹ̀rù jẹjẹ wa mà Nábì hadha rasulullahi khairu bariyatin fi kulli aliyain wa husni saji. Ànábì irtajafa fuaduhu fa aqbala ala zawjihi Khadija. Ọkàn rẹ̀ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó bá dájú kọlé olọ̀lé báyàwó rẹ̀ Khadija nígbà wá débẹ̀ yẹn wọ́n sọ pé zamiluni dafiruni ẹyí sọ bò mí. Khadija ní akínú ṣẹlẹ̀ kí ló dé àfá ó wá sọ gbogbo torí ó sọ fún ìyàwó rẹ̀ Khadija sọ pé wallahi mallahu yukhzika abadan. Subhana Muhammad hada rubariyatin fi kulli aliyain wa husni Khadija ní ìrẹ́ ọkọ mi òun fókọ Ọlọ́run bá búra Ọlọ́run bá ò ní dojú tì ẹ́ láéláé torí pé innaka latasilu rahima ó ní tọ́lọ́run fi ń dojú tì ẹ́ rẹ̀ o ẹ̀wọ̀n tí Khadija sọ pa Ànábì èdè tí bẹ̀rẹ̀ ẹsẹ́ jíjẹ́ fara ayé tí gbogbo wà dáadáa ti pé sí lára. ìwà ní nǹkan fi kul bẹ́yàn bá lówó tí ò bá níwà ayé ó kọ̀ ọkọ̀wó rẹ̀ bẹ́yàn bá nímà tí ò bá níwà rere ayé ò ní fìmọ̀ rẹ̀ tọrọ gbogbo kíhun téèyàn bá ní bẹ́yàn bá ní ìbálò ìbáṣe dáadáa sára ayé àwọn tí wọ́n jù ẹ lọ àwọn tó jù àwọn tẹ́jọ jẹ́gbẹ́ gbogbo kíhun téèyàn bá ní ayé ó kọ̀yàn tí nǹkan náà hádá ẹ wo bàbá wa Aláàjì àgbà nínú tọ́lọ̀ fi ń ṣe bí ṣe fún wa yìí tí walal akhiratu khairun laka minal ula tí fi ń ṣe lára bàbá wa Aláàjì àgbà kí ló bí ìwà mọ́ ní ẹ̀kọ́ mọ̀ ní níní ìbálò ìbáṣe sí gbogbo ẹnikẹ́ni mọ̀ ní nílà ní àdára sí gbogbo ẹnikẹ́ni mọ̀ ní tí lílà ọ̀nà oore fún gbogbo ẹnikẹ́ni mọ̀ ní ló bí tí nǹkan bàbá fi ń dá báyìí yóò sì mọ̀ dá lọ gbére ni. bàbá Aláàjì àgbà wọn ò má tí wọ́n nìkan ní nǹkan fi ń dá báyìí.
wọn bàbá ò mọ̀ pé àfi tèmi nìkan ni kó dáa àfi tí nǹkan mi nìkan ni kó dùn kó dáa wọn ìròyìn tọ́lọ̀ fi qualify Nábì ń bẹ lára bàbá Alhaji àgbà pé in tí ò bá ti máa ní lára ìmọ̀ ká Nábì láyà ni bẹ́ẹ̀ ni bàbá Alhaji àgbà náà ìlọ̀rọ̀ wọn fi ń dùn tí ń dá báyìí wà ó sì ní kẹ́ ẹ máa bẹ dáadáa kẹ́ ẹ máa wà á rí ẹ̀yin sára yín mọ̀mọ́ mí kẹ́ ẹ máa rọ́mú kẹ́ ẹ máa rọ́nà lọ torí ìrọ́mú ìrọ́nà lọ yín lórí rẹ̀ mí náà ìní bàbá lò tí nǹkan wọn fi ń dùn tí fi ń dá báyìí fà á dá ọlọ́njà àánú lè ṣe bẹ́ẹ̀ o ẹni ó jọ bàbá Alhaji àgbà lórí táwí yìí kò mọ̀ tó nǹkan wà ó sì ẹni ó jọ bàbá lórí táwí yìí ẹni ó jọ bàbá Alhaji àgbà lórí táwí yìí tó ṣe pé kò mọ̀ ti ẹnìkan kò mọ̀ tàwọn ọmọ ẹnìkan kò mọ̀ tàwọn ìyàwó ẹnìkan kò mọ̀ tàwọn tí wọ́n ń ṣe yes sir yes ma fún nìkan tó ṣe pé gbogbo ẹnikẹ́ni ló gbéra ìkalẹ̀ fún pé kí Ọlọ́run ó máa lò ó ní sábàbí dáadáa fún wọn ẹni ó jọ bàbá ò mọ̀ tó nǹkan mọ́ láyé lórí táwí yìí kọ ìròrò bẹ́ẹ̀ bí yóò bá ti lò ó dé bẹ́ẹ̀ ìròyìn tọ́lọ̀ fi qualify Nábì kò tí ì sí lára ẹ̀ wà ó sì ní. Khadija wọn sọ fún Ànábì Muhammad pé innaka la tasilu rahima Ọlọ́run ò ní dójú tì ẹ́ ìrẹ́ baálé mi innaka la tasilu rahima torí pé okùn ẹbí ò tọwọ́ rẹ̀ járí ó máa ń sọ ẹbí pọ̀ wa tahmilu likalla gbọ́n mo ti wí wàtá mílò ní kálá gbogbo ẹni tí wàhálà bá ń bẹ lọ́rùn rẹ̀ òun máa ń gbé wàhálà kó lọ́rùn wọn. Bàbá wa àì tí lọ bí n tẹ́ ní àtúntì gan. Khadija ní ìrẹ́ baálé mi wàtàhmìlú likalla ẹ̀rí àyà Kùránì yìí gbé pé wa huwa kallun ala mawlahu gbogbo ẹni tí wàhálà ń bẹ lọ́rùn rẹ̀ tí nǹkan lé fún ìwọ ọkọ mi ó máa ń gbénira kó fún wa wàtúksibul ma'aduma ẹni tí ń fẹ́ kórè èkó tẹ̀ ń lọ́wọ́ tí ò lágbára bí ó ṣe tẹ̀ lọ ìwọ baálé ìwọ ló máa ń ṣe bóde sí ń tẹ̀ wọ́n lọ́wọ́. Ìwà rere ara Nábì ló wà tí bàbá Alhaji àgbà náà wá jogún rẹ̀ lára Ànábì Muhammad. Ibi tí wọ́n lọ gan ni pé Khadija ní rẹ̀ baálé mi wa tuqri dhayfa sì bá Ànábì Muhammad wa tuqri dhayfa ìrẹ́ baálé mi Ọlọ́run ò ní dójú tiẹ̀ torí pé òun máa ń gbàlejò òun máa ń ṣàpọ́nlé àlejò onídọ́dọ̀ rẹ̀ kí nù rí ó bàjẹ́ àlejò onídọ́dọ̀ rẹ̀ kárẹ̀ ó ní àlejò onídọ́dọ̀ rẹ̀ kí ó má rí ẹ máa wọlé máa rọra tọ̀lí lò rọ̀tún hayarọ̀ àṣẹ Ànábì Muhammad ń sọ fún wa lọ́rọ̀ rẹ̀ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa Abu Hurairah ló gba ọ̀rọ̀ Ànábì yìí wá táwárí lákọọ́lẹ̀ alfa wa gbá ní Sahihu Bukhari àti Muslim ọ̀rọ̀ mẹ́ta l'Ànábì kó pọ̀ ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut Ànábì ní nínú tí ó jà mọ̀ pé ó gbọ́ Ọlọ́run gbọ́ nínú tí ó jà mọ̀ pé mùsùlùmí ni ẹ́ iná ni kó máa ń sọ tó dá lẹ́nu èyíkéyìí mùsùlùmí tí ò dábá ti ń jáde lẹ́nu rẹ̀ ìkàn kírun ìrun ìrù lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Awil yasmut àbí kó dákẹ́ tó bá ti ní tó dá lẹ́nu láti sọ fara ayé sì má wí kàkà kó dákẹ́. Wa qulu qawlan sadida àyá Kùránì ni wa qulu linnasi husna àyá Kùránì ni zillun dhalilun in tó dá ní ẹjọ́ máa jáde lẹ́nu yín gbogbo ẹ̀ ní ń bẹ lákọọ́lẹ̀ fa kò sí nǹkan kan tó ta dànù ń bẹ hayarọ̀ Ànábì ní ẹni bá fẹ́ ká gbà kó ń gbọ́ Ọlọ́run ọba gbọ́ pé mùsùlùmí ni ẹ́ falyukrim jarahu alábàágbé rẹ ẹni tí ó jọ Ọlọ́run máa kọ àkọọ́lẹ̀ rẹ lẹ̀ fún ẹ lórí pé òun kiri òun gbàwẹ̀ ni pé ẹni ẹ bá jọ ń gbé alábàágbé tó súnmọ́ alábàágbé tó jìnnà sí ẹ má jàbúrú ó ṣe látọ̀dọ̀ rẹ
má jẹ́ nira ba látọ̀dọ̀ rẹ̀ gbogbo èyíkéyìí ẹni aburú bá ṣe ara ayé látọ̀dọ̀ rẹ̀ ìrun tí bá ń kí oore tí ò rí mi àwọn tọ́lọ́wọ́ kọ́ fún nìyẹn. gbogbo èyíkéyìí mùsùlùmí tí ń gbààwẹ̀ àmọ́ látọ̀dọ̀ rẹ̀ aburú ń ṣe àwọn ẹlòmíì látọ̀dọ̀ rẹ̀ ara ayé ń fíìlì nira látọ̀dọ̀ rẹ̀ àwọn èèyàn rọ́mù rọ́nà lọ gbogbo òun tí kàwẹ̀ tí ń gbà oore tí ò rí ń bẹ̀ gbogbo àwọn táburú àtọ̀dọ̀ rẹ̀ dọ́dọ̀ wọn ni àwọn tọ́lọ́wọ́ kò rí irun rẹ̀ fún nìyẹn. hadith anabi ló gbé jáde atajiruna manil muflis bá ní muhammadu ká gbọ́dọ̀ ẹ̀ka sí anabi wa ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ntí ó jà máa kó o gbọ́ lọ́wọ́ ọba gbọ́ pé òun kírun irun ni ó sì lákọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run máa ṣàpọ́nlé àlejò anabi tí wọ́n jẹ́ni tí ń pàlejò lẹ́yìn náà ó jogún rẹ̀ ní ìbò ló ti jogún rẹ̀ lára anabi Ibrahim ni anabi Ibrahim nínú tọ́lọ̀ fi fún un ní adé pé àyànfẹ́ mi ni iná ní gbígbàlejò òun náà fi ń pè ní abba abdulifan abba anabi Ibrahim ara rẹ̀ lánàbì ti jogún mímọ̀ pàlejò lé mímọ̀ bàbàrà àlejò ittafaqa lahu mas'alatani muta'aridatan anabi Ibrahim ìṣẹ̀lẹ̀ méjì wá ṣẹlẹ̀ sí ìkan shukira fi ihdahuma wa utiba fil ukhra anabi Ibrahim gbàlejò lẹ́ẹ̀mejì kan Ọlọ́run wá dúpẹ́ fún lákọ̀ọ́kọ́ Ọlọ́run wá bá wí lẹ́ẹ̀kejì èwo Ọlọ́run fi dúpẹ́ fún anabi Ibrahim nítorí kó lè gbàlejò a máa rìnrìn mẹ́ẹ̀lì kan mẹ́ẹ̀lì méjì tí ó máa wálejò pé ta lálejò nínú ìlú o kó máa bọ̀ wálé mi kí n sàpánlé ẹ̀ ní tó bá fẹ́ kí n ṣe fún ó wá dijọ́ kan fastadhafahu wathaniyun fadayyafahu abọ̀dìsà kan wá lọlẹ̀ bá anabi Ibrahim pé tọ̀ bàbá ẹ dákun àlejò ni mí ń lu yìí o lẹ́nìkan bí ẹgbàá mi lálejò anabi Ibrahim sì gbà lálejò ó mú wọlé rẹ̀ ó ṣe ń jẹ fún gbogbo dáadáa tí èèyàn máa ṣe sí àlejò tálejò fi sọ pé ẹni rẹ̀ ni Ibrahim ṣe sí fatajjatil malaika sì pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà fatajjatil malaika la malaika bá pariwo ní sánmà pé ما لهذا الخليل يكرم عدو الله ويضيفه kí ló ṣe Ibrahim ọ̀rẹ́ Ọlọ́run tí wọ́n ń gba ọ̀tá Ọlọ́run lálejò tí sì ń pọ̀tọ̀ Ọlọ́run lé torí pé àbọ̀rìṣà níjọ̀tọ̀ Ọlọ́run Ọlọ́run wá fáwọn màláíkà lésì pé èwo lẹ́ ń sọ yìí Ọlọ́run wá ní kí Jibrilu lọ lè wí tí àwọn màláíkà yìí fún Ibrahim ó wá wí fún Ibrahim ẹ̀gbọ́n tánà Ibrahim wí ni n tó wí ni pé تعلمت هذا من مولاي لأنني أراه يحسن إلى من يسيء أنا إبراهيم ní inti bó ṣe yìí pé mo pa àbọ̀rìṣà lé mo gbà á lálejò mo gbé wọlé mi láti fún un ní jíjẹ mímu ọ̀dọ̀ Ọlọ́run ni mo ti kọ́ àwọn màláíkà ní kí ló tó rí bẹ́ẹ̀ Ibrahim ní Ọlọ́run ló fi kọ́ mo kọ́ látọ̀dọ̀ Ọlọ́run pé ẹni tí ò ṣètò Ọlọ́run sì máa ṣe tiẹ̀ ṣíṣe tiẹ̀ tá à ń sọ yìí kìí ṣe pé ṣíṣe ẹ̀ pé kò foríjì o ẹni tí ò ṣe tọ́lọ́run yóò gbin ilà rẹ̀ ó sì wù ẹni tí ò kírun yóò gbin ẹ̀wà rẹ̀ ó sì wù ẹni tí ò gba àwẹ̀ àfá yóò gbin yẹn gan kódà yẹn gan rẹ̀ lè jẹ́ ọdún tẹ́ni tí ń kírun lọ. tọ́ ọjọ́ ti lọ lọ́dọ̀ bàbá wa gbà. Ibrahim ní Ọlọ́run ló jẹ́ mọ̀ pé kéyìn ó ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ni yíò nǹkan dáadáa kéyìn ó ṣe dáadáa sẹ́ni tí ń ṣàìdá sí ni òun gan ni dáadáa ó níbi mo ti kọ́nu ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run wá tàtàrà rẹ̀ bá ní Ibrahim wí bákan náà ló ṣe rí abọ̀rìṣà kan náà ló wá bá Ibrahim lálejò níjọ́ kan nígbà abọ̀rìṣà yìí wá dé Ibrahim mú wọlé rẹ̀ ó gbóúnjẹ kalẹ̀ kó máa jẹun àná Ibrahim wá bèèrè pé ẹjọ́ o bàbá ẹ̀sìn wo lẹ́yìn tẹ́ ń sìn gan ẹ̀sìn wo ti abọ̀rìṣà ní òòṣà ló ń ṣe fa akhrajahu Ibrahim àná Ibrahim wá lè jáde pé ìwà abọ̀rìṣà ni mo mú wọlé mi ló máa bá mi jẹun papọ̀ kò sáyé ń yà yín tètè jáde àná Ibrahim lé abọ̀rìṣà jáde báyìí dé àfá Ọlọ́run wá rán Jibrilu sí pé Ọlọ́run ní sọ fún ìrẹ ọ̀rẹ́ rẹ̀ pé istadafaka abdi
falam tudayyifu ẹrú mi fẹ́ kó gbà òun lálejò ó wá gbà lálejò nítorí pé kò jẹ́lẹ́sìn rẹ̀ ọlọ́nira Ibrahim ẹni ó lé jáde tí ń bọ̀ rìsà yìí lórí pé kò ṣe tèmi Ọlọ́run ó ti lo ohun tó lé ní 80 years èyí sì fún ní jíjẹ yìí fún mímu ìtì yẹn nígbà láti gbà náà ìwọ ló ń fún ìtì mú láti gbà náà ìwọ ló ń ṣe é fún àfà fàbákà Ibrahim àná Ibrahim wá sunkún pé bó lòun ṣe báyìí ó wá jáde fa idha huwa yaqfu athara al-mustadif ìwà ń tọ irí pa àlejò yẹn pé bóyá òun ó rí yàn ó wá rí àlejò òun ó wá ń tọ ẹ má bọ̀ padà àlejò wá wọlé ó wá jẹun nígbà àwọn àjẹun tán àlejò wá pípa èyí ṣe bàbá ẹlẹ́mi jáde lẹ́ẹ̀kan kí ló dé ta tún ní wọlé padà àná Ibrahim níbẹ̀ ni àtàbàní rabbi min ajlik nítorí rẹ̀ Ọlọ́run ọba mi bá mi wí àlejò níbo ló ṣe rí bẹ́ẹ̀ àná Ibrahim ni Ọlọ́run bá mi wí pé ẹni mo lé jáde nítorí pé kò jẹ́ lẹ́sìn mi èmi mo dá ní àbí mi Ọlọ́run tí ò ṣe tiẹ̀ èmi ní fún jíjẹ ní àbí mi Ọlọ́run fàbákà liwasaniyu abọ̀rìsáyíwá ó wá bú ẹkú pé àtàbàkà rabbuka min aduwihi Ọlọ́run ọba rẹ̀ ó bọ́ wí ìwọ ọ̀rẹ́ rẹ̀ Ọlọ́run ọba rẹ̀ bọ́ wí nítorí ọ̀tá rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ èmi náà di mùsùlùmí òdodo báyìí ti lọ ìwà nú lẹ́yìn sàdárọ̀bá ẹ̀rí tàbánkẹ́ onítàbánkẹ́ ìbí mo kọ́ ìtíkáwà sọ ní pẹ́tọ̀ zílùn ànábì ìbògí tó àfá tó bòṣìṣì lànábì zílùn lítò yóò fáwọn àlejò tọ́ níparí torí à ń lọ́dọ̀ bàbá wa gbà àwọn afá gbogbo wa bàbá wa global missioner látara ànábì Ibrahim lànábì náà ti wá kọ́ ká máa gbàlejò látara àlejò oore tọ́lọ́run ó ṣe fún ni èyàn lè má rí mi kéyò kírun o àwọn ẹni ire àwọn ẹni ọlọ́ bàbá alájẹ́ àgbà àwọn náà mú ìwà yìí ká gbàlejò lára bàbá wa àfá àgbà lára ànábì Muhammad bàbá alájẹ́ àgbà náà máa gbàlejò inú wọn máa dùn sálejò ní àwọn ẹni rẹ̀ ìgbàkígbà tálejò bá ti dọ́dọ̀ wọn àfá bí ẹni pé wọ́n sọdún ní orí àná Muhammad níparí ẹnìkan bá alálejò ń jọ kan ẹni ó bá alálejò yìí kìí ṣe mùsùlùmí wọ́n ń pè ní Adiyu ibn Hatim lọ́dún kẹsàn tàbí ṣe jẹ́ra lọ Madina Adiyu ibn Hatim ó dé mọ́sálásí ànábì ìgbò dé mọ́sálásí ànábì ó ní ẹ dákun òjíṣẹ́ Ọlọ́run mò ń mẹ́rẹ̀ wọ́n ní òun lọ́ọ̀kan ni ó sì kí ànábì wá láti mọ́sálásí ànábì wá mú lọlé rẹ̀ lójú ọ̀nà tí wọ́n ń lọ ìyá àdúgbò kan wá pàdé wọn ìyá yẹn wá dá ànábì dúró tukallimu fi hajatiha ń bá ànábì sọ̀rọ̀ nípa bùkátà rẹ̀ ó wá dá ànábì dúró pẹ́ ànábì ò kọ̀ fún ńgbà wọn wá délé ànábì wá sí lẹ́kùn fún Adiyu ibn Hatim ó wá sílẹ̀kùn faqaddama ilayhi wisadatan mahshuwatan lifa min adamin ànábì wá tí ojú ìtẹ́ tí wọ́n fi awọ sí ojú sí wájú Adiyu ibn Hatim ó ní ìrẹ́ àlejò òjò kọ́mbẹ̀ Adiyu ní owó níjò kọ́mbẹ̀ ìwọ ní òjò kọ́mbẹ̀ ànábì ní rárá o ìwọ lójò kọ́mbẹ̀ fajalasa alayha Hatim Adiyu ibn Hatim Adiyu lójò kó lórí ìtẹ́ ànábì jókòó lẹ́lẹ́ ni látara ń tà nábì ṣe fún Adiyu ibn Hatim pé ẹni ńlá ló pọ́n mi léyìí ju bí mo ti máa lọ ló ṣàyẹ́sí mi ju bí mo ti máa lọ yìí Adiyu tá a sì wé yìí kèé ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ọwọ́ tà nábì ń nà sí látara kó bá a lò níbà lò pé àápàlejò lé ní n tó sọ di mùsùlùmí náà nù yẹn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ àlejò kan tó bá ná Muhammad jọ kan ànábì wá ní mọ́sálásí àlejò yẹn ti bá ànábì ń tọ̀ ìrẹ́ àlejò ń bọ̀ wá jẹ́ nkọ́kọ́ délé náà ńgbà ànábì délé ó bí àwọn ará rẹ̀ pé afil bayti shay'un nudayyifu bihi do we have anything in the house
ǹjẹ́ a ní nǹkan kan nulẹ̀ tá a lè fi gbàlejò gbogbo àwọn ìyàwó rẹ̀ ní kò sí nǹkan kan anabi wa padà sí masalasi anabi wa ní tọ ẹ̀yin sàábẹ̀ mi man minkum yudifu dayfa rasulillah ẹ̀ sì bá na Muhammad náà ẹ̀yin sàábẹ̀ mi ta nínú yín ni ó gba àlejò òjíṣẹ́ Ọlọ́run lálejò arákùnrin kan wà náwọ́ ó ní èmi àlejò òjíṣẹ́ Ọlọ́run èmi gbà lálejò ó ní àmọ́ ìmbọ̀ náà òun ní ètí ìdárẹ̀ lójú ẹ̀jẹ̀ ń délé náà nígbà tó náà délé ó bí ìyàwó rẹ̀ léèrè pé ǹjẹ́ a ní kankan létí tá a lè jẹ́ ìyàwó ní kò sí nǹkankan oúnjẹ táwọn ọmọ ó jẹ nìkan ìlókùnlé ẹ̀yà ọkọ ni a ní nǹkan lé náà nù èmi má àlejò kan bọ̀ nísìn àlejò òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo táwọn ọmọ wa ó jẹ ní pa gbogbo ẹ̀pọ̀ àlejò tí ń bọ̀ ìlà àfìsí lálejò ẹ̀ sì bá ná Muhammad ànábì wá fún lálejò ni ó wá tẹ̀ lárakùnrin yìí délé ń gbò wá délé Allahu akbar kabira ibẹ̀ yóò ti kò yọnu Ọlọ́run kò sẹ́ni ó máa fọ́lọ́run ó lè jẹ́ bí n tẹ́ yóò kàkún lọ́lọ́run ti yọnu síyàn ibẹ̀ yóò dẹ̀ ti kò bínú Ọlọ́run ẹnìkún ò lè sọ àfọ́lọ́run ó lè jẹ́ bí n tẹ́ yóò kàkún lọ́lọ́run ti bínú síyàn arákùnrin wá mú àlejò yìí lọlé nígbà wọn dé lóní ìrẹ̀yàwó mi kálejò tó wọ́ lóní ìrẹ̀yàwó mi tálejò bá ti dé so mọ̀ pé yàrá wa ò fẹ̀ yàrá àti pálọ̀ náà ni ìyẹn mú àlejò tó ń pálọ̀ ìwọ àtàwọn ọmọ ẹ̀yẹ wà ní yàrá èmi ò wá ìwọ kọjú sí mi láti pálọ̀ kọjú sí mi èmi ó kọ̀yìn sí àlejò ìyẹn kọjú sí wọn náà bí n bá ti wá gbóúnjẹ síwájú àlejò ìyẹn máa fi ojú sọ̀rọ̀ sí ọ máa bá wọn ṣeré títí tí wọ́n fi sùn èdè tó pè fún jọ́nà ló ní alilihim hatta yanamu alilihim hatta yabitu máa bá wọn máa tù wọ́n lọ́kàn títí tí wọ́n fi sùn ìyàwó wa ń tu àwọn ọmọ lọ́kàn ń bá wọn ṣeré títí àwọn fi wá sùn lọ àlejò wa jẹ oúnjẹ tó yẹ káwọn ọmọ jẹ àti gbogbo bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ẹ̀ pátá nílé ànábì tá ànábì wa Ọlọ́run fi gbogbo ẹ̀ hàn ní Muhammad ńgbò wá di ní dájí lásùbá arákùnrin yìí sàábẹ̀ ìwà ọmọ àlejò déwájú ànábì ńgbò déwájú ànábì ni marhaban bí mudifillah ẹ̀sìn bá ní Muhammad lásùpá akárákùnrin yóò tó sọ̀rọ̀ ànábì ní máa wọlẹ̀ máa ra kó máa jẹ́ tẹ́ ní ó gbọ́lọ́n lálejò ẹ̀gbọ́n bá ànábì ṣe wí máa wọlẹ̀ máa rọra kó máa jẹ́ tẹ́ ní ó gbọ́lọ́n lálejò torí ẹni bá gbà lálejò ẹnikẹ́ni Ọlọ́run ló gbà lálejò ẹni ebi ń pẹ́ ní bá fún olóúnjẹ Ọlọ́run ló bá ṣiṣẹ́ Ọlọ́run ẹni ara ni ẹni bá gbọ́n ìnira kó lára rẹ̀ Ọlọ́run ló bá ṣiṣẹ́ Ọlọ́run ni kọ́lọ́n kó lè ṣe tiẹ̀ náà níbi tó náà ní tí nira kan anábìnrin rẹ̀ arákùnrin ìgbà tó ń sọ fún ìyàwó rẹ̀ pé máa tọ àwọn ọmọ lójú gbogbo ẹ̀ pátá lọ́lọ́run fi hàn mí ìtarakùnrin yẹn ṣe nù níwájú ànábì tó fi dẹni ìyọnu Ọlọ́run torí náà ọ̀dọ̀ wa kálukú wa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nípa ìgbàlejò ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìkí Ọlọ́run àárí sọ bó ti yẹ kí a sọ tọ́ èyí tá a wí yìí náà àwọn bàbá wa àgbà àwọn bàbá wa global missioner ẹ̀rọ̀pẹ̀ bá wíbẹ̀ fún wa Ọlọ́run kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa nínú tí wọ́n fi lé wa lẹ́nu díẹ̀ nínú tí wọ́n kọ́ wa ìní Ọlọ́run ní kárítọ̀ wájú wọn yìí látara àlejò bàbá Alájí Àgbà ẹ dákun ẹ má bínú bí mo ti kéré mọ̀ yìí níjọ́ kan bàbá Alájí Àgbà níjọ́ kan ní 2003 èmi wálé láti Kútọ̀nù tí mo ti lọ lè ṣe first degree mo wá wálé inú àwọn tájọ wá jẹ́ colleagues lọ́hùn mo fẹ́ ká mọ̀ pé bàbá náà máa gbàlejò ìwà tí ń bẹ lára nábì ń bẹ lára bàbá ọ̀kan náà àwọn tájọ wà lọ́hùn àtàwọn àfáwà tí wọ́n kọ́ wa wọ́n pa àfáwà ẹni Dr. Zikirullah Fatah àwọn ní chief mamu ìfàyín nísìn wọ́n wá sí Ìlọrin wọ́n bá mi lálejò ní 2003 wọ́n lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ mi lẹ́yìn ìjọ́ kẹta mo wá mú àwọn méjèèjì láti Kútọ̀nù ni wọ́n ti wá o àwọn méjèèjì mo wá mú ọ lọ síwájú bàbá tẹ́tọ̀ afakumullah àwọn àlejò mi ní n ò dé lọrin rí Allahu akbar kabira gbogbo nǹkan bàbá yóò máa dáa sí ni kò ní bàjẹ́ láíláí bàbá wa sálámà tọ́pá ṣe dáadáa léwà ẹ pẹ̀lẹ́ sí Ìlọrin sọ́ọ̀sì ní tí bàbá wí lẹ́yìn rẹ̀ ní bàbá nítọ̀ Abdul Wahid wọ́n náà ti gbìyànjú
àwọn àlejò rẹ méjèèjì tí wọ́n láti Kútọ́nù yìí gbogbo tó bá kù tí wọ́n lò nílọrin ọ̀dọ̀ mi ní kó ti máa lò. Wallahi alazim bàbá gbà àwọn méjèèjì lálejò wọ́n lò tó lé ní ọ̀sẹ̀ méjì nílé bàbá kódé èmi tí mo gbà wọ́n lálejò tẹ́lẹ̀ sọ́dọ̀ tèmi fún ọjọ́ mẹ́ta èmi tó bá tèmi lọ ìmọ̀ bàtà bàrùkù ńlọrin mọ́. Torí náà bàbá Alhaji àgbà tọ́lọ̀ ń sore tó pò háyà yìí fún báyìí oore bàbá oore tí ò lẹ́gbẹ́ ni o oore bàbá oore tí ò ṣe é figagbága pẹ̀lú ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún wa oore náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé wala la hawla wala quwwata wákà bàbá náà láfi gbé ńlẹ̀ pé ìkẹ́ Olúwa tọ́lá kò bá náà bí mi ìkẹ́ Olúwa tọ́lá kò bá náà bí mi àtàwọn obìnrin rẹ̀ ìyá mùmínì. Torí náà tọ́ ẹ dákun a ń lọ sọ́rọ̀ bàbá wa àgbà bàbá wa global missioner kò bá náà bí mi àtàwọn obìnrin rẹ̀ ẹ dákun kó tó di pé a mọ̀ lọ sọ́rọ̀ bàbá wa àgbà